URHOBO me in Nigeria me. Ono mewe Chief Doctor Okpan Arhibo. The Agborovie of Ugele Kingdom. The President General. Ukokoli bedi bedi ibu no robeji. Obole ruemu oye ruemu. O dodo gbogi ogare umi o wori wa po bu no gba no fi akwaya me. Idea. Ogene oyibede. Ogene ofu abai ne. Imu ne wi yo. Uge yo. Uge mugeri dodo. Uge mugeri dodo. Imini yo mu ne wi yo. Ade ko pa wa e o. Uge mugeri dodo. Mi yisi me ye garaje mem no bi ro to bi ore o ma. Uge mugeri dodo. Hey. Uge yo. Uge mugeri dodo ma. Uge mugeri dodo. Uge yo. Uge mugeri dodo. Mi yisi me ye garaje mem no bi ro to bi ore o. Uge mugeri dodo. Ani doni ne me wa la te ko pa wa e si. Uge mugeri dodo. Uge yo. Uge mugeri dodo ma. Akpanale yelena
ìdí àtọ́tọ́. Òtúráyé wá wí ayé abẹ́lé kọ́ yóò dé. Òde tàbẹ́lẹ́ dédédé ìdí ké ọ̀dà. Òde tàbẹ́lẹ́ bẹ́tẹ́lẹ́ rere tẹ́lẹ̀. Èyí àrẹ́gẹ́ nù lọ́wọ́ èké ọ̀pọ̀nà dùn ẹ́. Èsì àrírí wọ́jìrì wù ú yọ̀pọ̀nù wù láyé. Ó dẹ́yìn náà ṣàrírí wọ́n mọ̀gá ó máa kọ́ mi rán ó sì rẹ̀. Orúrúrúrú àwùdérí ṣe yẹn. Onóbùkún onóbàárò ọ̀nà sàrọ̀ wọn fè é. Ọjọ́ gbèkì ló ká ọ̀daràn dé sísọ ìfẹ́fẹ́. Imi tètè rí wó kéèyàn gbọ́nà mẹ́sẹ̀. Kálá mọ̀síkó agbómi àgbà áó. Ìwọ́n apá òkèèyàn dínú mẹ́sẹ̀. Ẹ̀dẹ̀fún ló tẹ̀lé ó tẹ̀lé mọ́ mi àgbà rọ́pò. Ẹ̀bùn kọ́ mi yóò tọ́ kébòrò ló mọ́ tètè. Òmùlò àná ike mọ́ṣẹ́. Òmùmùmù ògbìsẹ̀ mọ̀ bò. Gbọ́mọ ọ̀dì yúnú ebo. Abona nílò agbára àpàrọ̀ àgbòrò òkúyọ́nù náà. Ọmọ yẹn yẹgẹyẹgẹ àìdè ṣe ti yóò tọ̀. Àbọ̀bá yìí rè èsì sórí wójú rè. Wójú rí kì í mọ́tò rẹ̀ náà pàjáde rè. Oko tí wọ́n rún ẹ̀ náà oko kọ bẹ̀rù ọ̀hún ẹ̀. Èmú ló mèsì sọ bábọ̀ èèmà ìyàrá. Òmù mẹ́rù rẹ̀ ó fòní àbọ̀wìyà. Efe ló pápá ọ̀bọ̀ pàkúsù. Ìjọ ni mo gbó iná. Abẹ́rẹ́lá àjọkẹ́ náà ń yá òkúrò lèlè. Wọ́n dábẹ́ rẹ̀ ó máa wẹ́pẹ́ ẹ̀wọ̀ bọ̀bọ̀. Akiri wọ́n máa ń yá yé èyí akọ ẹ̀wọ̀ gbọ́nà tún èyí ẹ̀ka. Iná náà máa sùn ní èrò obìnrin rẹ̀ bọ̀ o. Yóò lọ́dọ̀ bọ̀ o. Ibi. Òkú ọ̀bẹ̀dì. Olóyè bàbá. Ẹ̀dẹ̀ ọmọ mẹ́bílẹ̀ múra yọ̀ ọ̀yà sí ẹ̀jẹ̀ gbogbo ní olóyè. Ùgbẹ́ nìkan nù ẹ̀. Olóyè. Ìmítì ni ìrọ̀wọ́rọ̀ èrè ṣe ìpínlẹ̀ URHOBO fipá ya. Àyèjọ́ bí rẹ́rẹ́rẹ́ olóyè nẹ́yìn ìrìn àmà àwàdó. Ògbọ́lọ́ lèlè. Même le bon moi. C'est pas fa. Ilolo efo ko bari ke ka o inene. Ilolo efo ko bari ke ka o inene. Ilolo efo ko bari ke ko la mo ya. Ilolo efo ko bari ke ka o inene. O gbele jilolo. Ana ike fe.
Yo, agba renu pe na ikuku emudaga barisa igbe onologu yo fu egbe ofagba kido oyigbo yo bi ko wo Mrs. Rose Kwolo. Hi, Chief. Harris in a boogie. Mama man, I can get to Yojiruwa. Oh, you are honorable Chief of Mendy Sopotier, Basaba. And when you are Bodo Bejo, when one in it. Yatana. Of a bukido, where could you go to men? Hey, the President General AKPOGANO Improvement Union. Hey, Chief Mila Orido. Ọjẹ́ gbọ́dọ̀ fẹ́ ọ̀rẹ́ mẹ́bìrì kọ́lé kí o mú ọkọ̀ ẹ̀rọ mẹ́yàrá ògèdè mọ́tò làkẹ́jọ́ òun yàrá fèrè pàpànà bọ́ọ̀bù náà bá lóbíà àgbọ̀fọ̀ àpárò àwọ̀ ẹ̀bọ̀ ọ̀màrí gbọ́mọ̀gbọ́mọ̀ mi ní kó ṣe ọ́ ọ̀rẹ́ mẹ́bìrì ó yà kọ́ yọ̀ ọ̀rọ̀ àbànà wẹ́nu kẹ́lọ́jà ẹ̀dá òṣù ọmọ bàbá àpáná ọmọ bàbá kéde fẹ́ mẹ́nà ní ẹ̀jẹ̀ tùwẹ̀mí tẹ̀wé tì kò tẹ̀ tẹ̀ ṣe la que la iboto ni kweba koyo na la rayona e kwa kwa iko ke yo rayona ushina ke de boyo mo na kona ja ko no tome ke ma boto e mo dia o tole sa dia ko ya me ajo na se ke chume mo baba no bia arre fo ukwalo lele Mama ni maki yori ekpete ki o mele yona. Ikolu ribote eje ki o mele yona. Oji! Kadona! Ado igbe!